àtẹ̀yìnkọ́gbọ́n akétí ajá aké ilé títán ó lọ ń fọ̀bẹ pamọ́ bí ọ̀rọ̀ Trump ti rí nínú ọ̀rọ̀ ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nìyí o. Trump ké pe gbogbo àgbáyé pé kí wọ́n dá ọmọ ogun jọ kí wọ́n dá owó jọ kí àwọn lọ sí Strait of Hormuz. China ní gbẹ́nu ẹ̀dá kẹ́ńbẹ̀ wọ́n kọ́ ló dá ogun náà sílẹ̀. Ṣé ṣíṣí kọ́ ni Strait of Hormuz wà kí o tó lọ dá ogun àìnídìí sílẹ̀ tí wọ́n fi ti Strait of Hormuz pa? Ìwọ tó dá sílẹ̀ náà ni kí o lọ tàn ọ̀dàlẹ̀ kó lé. Netanyahu ti sá lọ ní tiẹ̀, ìwọ nìkan ló kù tí à ń rí. China ni ó sọ eléyìí sí Trump. Ọ̀gbẹ́ni Trump ni ẹ̀ ń wò tí ó ṣu ẹnu jọ yìí. Wọ́n ti gé e fún un pé kó lọ tán ọ̀ràn tí ó nìkan dá sílẹ̀. Àbí ọmọdé ẹ̀ ó peku ó dàjẹ́, ó pẹyẹ ó dàjẹ́, ó wá pààrọ̀ gidigba ó wá ń gbé tọ àwọn òbí ẹ̀ lọ tán ọ̀rọ̀ tí ó dá. Ẹ ò rí nǹkan, Exet tí ó jẹ́ akọ̀wé ogun fún Amẹ́ríkà ó ti yọ ọ̀gá àgbà pátá fún àwọn jagunjagun ìyẹn Army Chief of Staff ó ti yọ ọ́ lóyè, ó ti rọ̀ ọ́ lóyè ó ní kí ó lọ rọ́kúnlé nítorí gbogbo àwọn èèyàn yìí ni wọ́n ti ń sá fún ogun àìnídìí tí Trump àti Exet àti àwọn Netanyahu tí wọ́n dá sílẹ̀. Ìdí nìyí tí ó fi jẹ́ pé wọ́n ń yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan bí ẹni yọ jìgá. Wọ́n ti yọ ọ̀gá àgbà fún àwọn jagunjagun Army Chief of Staff. Exet ní kí ó lọ rọ́kúnlé. Agbẹjọ́rò Trump tẹ́lẹ̀ ni ẹ̀ ń wò yìí. Ẹ wo ọ̀rọ̀ tí ó sọ pé ó dàbí pé skánskán ó ti ń kọlu Trump pé orí ẹ̀ ti ń yí díẹ̀díẹ̀. Ọ̀rọ̀ náà fẹ́ máa já sí òótọ́ o. Ó jọ gàtè kò jọ gàtè. Ó ṣẹ̀ṣẹ̀ méjèèjì gàtè. Níṣẹ́ ni Trump àti Exet bẹ̀rẹ̀ sí ní yọ gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀, àwọn ajagun, àwọn olórí ìlú. Ó ti yọ Attorney General gbogbo Amẹ́ríkà pátápátá, ó ti yọ lóyè lánàá òde yìí. Exet náà tún ti yọ ọ̀gá àgbà àwọn jagunjagun. Lọ́wọ́lọ́wọ́ báyìí Trump tún ti kọ orúkọ àwọn tí ó tún máa rọ̀ lóyè, ó ti kọ orúkọ wọn. Àwọn méjì nínú wọn ni David Huld àti Williams Green. Àwọn méjèèjì ó tún ti kọ orúkọ wọn sílẹ̀ pé òun máa rọ̀ wọ́n lóyè, wọ́n fẹ́ wọ́n kọ̀ ni òun máa rọ̀ wọ́n lóyè. Bẹ́ẹ̀ ló ti fi kọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó máa rọ̀ lóyè. A rí i pé ohun tó ń ṣe kò tiẹ̀ dàbí ẹni pé ó yé e mọ́ bí kò ti yé ẹnì kankan. Mi ò rò pé ó yé Trump gan fúnra lára. Níṣe ló dàbí pé ṣìṣe ti bẹ̀rẹ̀ sí ní máa bá arákùnrin náà. Ṣé ẹni tí ó bá ti fèrò fọ́nà tẹ́lẹ̀ àwọ̀ àfọwọ́fọ́nà kì í mọ́wọ́ dúró òní ọ̀rọ̀ Trump báyìí. Nípasẹ̀ bí Iran ṣe bà gbogbo ibùdó ogun Amẹ́ríkà tó wà ní gbogbo ilẹ̀ Asia jẹ́ tán, wọn ò ríbi kó àwọn ọmọ ogun wọn sí mọ́. Wọ́n ti lọ gba ilé ìtura lókù tí Amẹ́ríkà ń kó àwọn ọmọ ogun ẹ̀ sí, léyìí tí ó lòdì sí òfin ogun jíjà ti ìlú Amẹ́ríkà. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ohun tí ó yẹ kí wọ́n ó ṣe ni, àmọ́ tí ohun tí à ń jẹ bá